Ìbẹ̀rù. Sago. Ìbẹ̀rù. Akíkanjú lójú ẹ̀. Ìbẹ̀rù rẹ̀ o ẹ̀gbọ́n Akonni. Ìbẹ̀rù rẹ̀ o ẹ̀gbọ́n Akonni. Aláàmù tó wọlé tí ò kágò ó bẹ́ẹ̀ tó ń lẹ̀ mọ́gìrì pẹ́pẹ́pẹ́ mo wọlé mojúbà lé ní ẹ̀yìn tó nílé ayé mojúbà yín o. Ọ̀rọ̀ ìmí mú fún ewé ń jẹ́ ọmọ àdájì eégún jọba ẹ̀ láàbí òkè. Igi burúkú tí mo gbọ́ kìkì mo wọlé mojúbà ẹ̀yìn ẹlẹ́yẹ o. Ẹ jẹ́ kí bàmí ó ṣẹ. Kí ló ń pè lẹ́lẹ́yẹ? Àwọn ìyá mi àbẹ̀ní, àwọn aṣòro bí agbọ́n, àwọn anamọ́tọ́mọ́nà, àwọn atani láìsílẹ̀kùn, àwọn awọlé láìsílẹ̀kùn, àwọn ni ìyá mi lẹ́yẹ. Bóò lọ ṣe mọ́ ń bẹ lẹ́yẹ? Elédùmarè mo mọ̀ júbà rẹ o. Tá bá júbọ Elédùmarè tán, ìbẹ̀lẹ̀ lókùn tó yẹ ká jù. Ń dé pé ẹni tí ẹlẹ́yẹ bá ṣòro fún, tọ́lọ́run bá gbálẹ̀ kò sẹ́ni tó lè gbálẹ̀ mọ́. Àwọn awọlé láìsílẹ̀kùn, àwọn ni ìyá mi lẹ́yẹ. Bóò lọ ṣe mọ́ ń bẹ lẹ́yẹ? Elédùmarè mo mọ̀ júbà rẹ o. Tá bá júbọ Elédùmarè tán, ìbẹ̀lẹ̀ lókùn tó yẹ ká jù. Ń dé pé ẹni tí ẹlẹ́yẹ bá ṣòro fún, tọ́lọ́run bá gbálẹ̀ kò sẹ́ni tó lè gbálẹ̀ mọ́. Ọ̀rọ̀ mẹ́ta, àṣà mẹ́ta nípa ìṣe àti àṣà ilẹ̀ Yorùbá. Ǹjẹ́ ṣé mọ̀ pé àṣà ilẹ̀ Yorùbá ò gbọdọ̀ mọ́ parun? A mọ̀ yọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lẹ́nu. Ìṣe wa, àṣà wa, ìwà wa àti ìṣesí wa àti ìmúra wa ni ó júwe irú ẹ̀yà tá a jẹ́ ní ilẹ̀ Áfíríkà. Pàápàá jùlọ nípa ìṣẹ̀ṣe àti nípa ètò ìwà ìṣẹ̀ṣe nílẹ̀ Yorùbá. Ẹ má jẹ́ ká gbàgbé ìṣẹ̀ṣe ilẹ̀ wa o, torí inú ìṣẹ̀ṣe náà bí ọ̀pọ̀lọpọ̀ wa sí. Ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá, àṣà ilẹ̀ Yorùbá, òrìṣà ilẹ̀ Yorùbá, ara ẹ̀ ní Ògún wà, ara ẹ̀ ní Ọbàtálá wà, ara ẹ̀ ní Ifá wà, ara ẹ̀ ní Ọbàtánṣá wà. Ẹ má jẹ́ ká gbàgbé ara ẹ̀ ní Ṣàngó, ara ẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ìṣẹ̀ṣe àbáláyé wà. Níbo la wá fẹ́ kó wọn sí? Ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá ò gbọdọ̀ parun. Ìkànnì yorubadunonlinetv ló ń kí gbogbo yín o wípé láṣẹ Èdùmàrè a mọ dùn mọ́ wa yóò mọ korò báwọn ọ̀tá wa. Akọ́láwọlé Aláọdé lórúkọ mi o. Tìbẹ̀yìn ìyá mi àgbègbè mẹ́rin lójú bẹ́ẹ̀ lótùfẹ̀. Ẹ̀yin ìyá mi ẹlẹ́yẹ mojúbà yín o. Èmi ọmọ yín eégún jọ bí ẹlẹ́yà bí òkè. Igi burúkú ní gbó kìjìkìjì ọkùnrin dẹ́dẹ́yìn. Ògbójúlò fún àwọn àjẹ́ǹkọ̀ ẹrù lájẹ́ náà lè lóko. Èmi mo sì bà fún Elédùmarè ọba dániwáyé. Mo sì bà fún ẹ̀yin ìyá mi ẹlẹ́yẹ mọ́pòpò. Ẹ̀yin onígbà ojú, ẹ̀yin onígbà sọ, olóńgbò dúdú orí àjàdí dámọ̀ ń dagìrì. Ẹ̀yin aṣekándúnkandú jayé, ẹ̀yin ajẹ́ fún ẹ̀yin mọ́bì. Ẹ̀yin afúniládìí ẹ̀sìn agbódídé ọmọ ẹran lọ́wọ́ ẹni. Mo sì bá yín mọ́gbọ́mọ lọ́ọ̀ mi. Ẹ̀yin ìyá mi àpèkẹ́, ẹ̀yin ìyá mi àṣàkẹ́, ẹ̀yin ìyá mi alágógó dẹ́. Èmi ọmọ yín asípa ìṣègùn ìlú Modakeke ni o. Èmi ọba ajé ìlú Modakeke ni o. Èmi ọmọ yín ewé ń jẹ́ ọmọ alájì tí elédoko ni o. Ojúbà yín lè ní o. Ẹ jẹ́ kí bàmí ó ṣẹ. Ọ̀sán pín járíjárí lórúkọ lápẹ́ ọjọ́. Òru kan tó gbohùngbohùn lórúkọ lápẹ́ yín ìyàmí àjẹ́. Òkùnkùn bírímù lórúkọ lápẹ́ yín ògbóni. Ọ̀sán pín járí lórúkọ lápẹ́ ọjọ́. Tó bá sọ pé ilẹ̀ ní òde òní. Ẹ fún mi ní ọ̀wọ́ tèmi o. Ẹ fún ọwọ́ tèmi wọ̀ mí. Ẹ fi òde òní bùn mí. Òru kan tó gbohùngbohùn lórúkọ lápẹ́ yín ìyàmí àjẹ́. Tó bá sọ pé ilẹ̀ ní òde òní. Ẹ fi ọwọ́ mi wọ̀ mí. Ẹ fi òde òní bùn mí. Òkùnkùn bírímù lórúkọ tá ń pè ẹ̀yin ògbóni. Tó bá ṣe pé ilẹ̀ ní òde òní ẹ fi ọwọ́ mi wọ̀ mí ẹ fi òde òní bò mí o. Gbogbo ohun tí mo ṣe lẹ́ni ẹ jẹ́ kó túbà ó túṣẹ ẹ jẹ́ káyé ó yẹ mí ẹ má bí mí èrè ẹ má jẹ́ tẹnu gbóbi ọwọ́ ìbá o. Tá a bá ń sọ̀rọ̀ nípa àṣẹ̀ṣe ìlú Modakeke la wà yìí. Tá a bá ń sọ̀rọ̀ nípa ìṣẹ̀ṣe ìlú Àkọ̀ráyè la wà yìí. Tá a bá ń sọ̀rọ̀ nípa ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá la wà yìí. Tá a bá ń sọ̀rọ̀ nípa àṣẹ̀ṣe oríta mẹ́ta la wà yìí. Kí lẹ mọ̀ nípa àṣẹ̀ṣe? Ẹ sí olóòtú lórí ọ̀rọ̀ ìṣẹ̀ṣe ọ̀rọ̀ pọ̀ lórí ọ̀rọ̀ ìṣẹ̀ṣe jaburata. Torí mi tẹ́ ń wò níwájú yìí gangan náà ń pè ní asípa ìṣègùn ìlú Modakeke. Èmi náà sì ni ọba ajé ìlú Modakeke ojú ọjà lẹ wà yìí. Wọ́n lágbára wà nílùú Modakeke ẹ ti gbọ́ rí. Lótìtọ́ lódodo agbára ń bẹ nílùú Modakeke. Ó wà ní ọwọ́ àwọn bàbá wa tá a jogún bá. Ọgbọ́n inú pọ̀ ní ọwọ́ wọn, wọ́n sì fi lé wa lọ́wọ́.
ndí ò jẹ́ kí wọn bàbá wọn fílẹ̀ ńgbà náà ní pé bóyá wọn mọ̀ sí lò ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ yìí ojú ti là dáadáa ọ̀wọ́n ọgbọ́n tá a jogún táwọn bá fún wa kò sí táwọn ó máa jẹ lénìí gbogbo nǹkan wá jogún lọ́wọ́ bàbá wa òun là ń lò lẹ́yìn tá a fi ń tú ogbó àwọn tó wà nínú ilé tá a fi ń tú wọn sílẹ̀. tẹ́ ẹ bá wà wò dáadáa níbi tí nǹkan ń lọ lásìkò ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń dojú kọ ọ̀pọ̀lọpọ̀ ìṣòro yálà nílẹ̀ Yorùbá nílùú tá a wà yìí lórílẹ̀-èdè Nàìjíríà àti lókè òkun gan. tẹ́ ẹ bá wà wò dáadáa àwọn èèyàn ń wò yín o torí pé ọ̀pọ̀lọpọ̀ tó ń wò yín wọ́n mọ̀ òkú bá yá Ọlọ́run lè ti pàṣẹ yín tú àwọn sílẹ̀ ká sì mọ́ parọ́. mo wà nílùú Modakeke àkọ̀ráyè ọmọ ogún tẹ̀lúdó ọmọ arẹ́rìn pàdé ìjà lójú ọ̀nà ìjà òwú méjà wọ́n lọ tẹ̀lú ìdákẹ́jẹ́dó wọ́n wá fẹ́ wo babalẹ̀ tó máa tọ́ mi. a kì í mi kùkùté ní Modakeke ilé torí ẹ̀ ń bá mi kùkùté nílùú abínibí wa ara rẹ̀ lómi. lóòótọ́ àwọn oníṣẹ̀ṣe pọ̀ nílùú Modakeke ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì wà nílùú Modakeke tó yẹ pé wọ́n gbójú gbóyà dáadáa ìjẹ́sẹ̀ wà lára wọn. pẹ̀lú ìyọ̀dọ̀ wọn tó nílé ayé. The exclusive spa and beauty home ti gbóná ara yọ gbọ́rọ̀gẹ́jìgẹ̀ iléeṣẹ́ tó ń ṣojúlóge dirun gẹrun ṣètọ́jú ara ti gbéra pábálẹ̀ kà pẹ̀lú gbogbo àǹfààní lọ́lọ́kan òjọ̀kan bóyá o fẹ́ dirun gẹrun ra irun lóríṣiríṣi tàbí o fẹ́ ṣe ojúlóge make-up ṣe ìkànnà ọwọ́ àti tẹsẹ̀ tàbí ẹ nílò láti ra àwọn ohun tí a fi ń ṣe ojú àti ara lóge lóníranran all kinds of make-up products tàbí ẹ fẹ́ kí àwọn akọ́ṣẹ́mọṣẹ́ wá bá yín ṣe ìtọ́jú àwọ̀ ara yín kí gbogbo ẹran ara iṣan ara ríkèríkè ara tó ti dà jọ̀lọ̀jọ̀lọ̀ di bọ̀lọ̀bọ̀lọ̀ ṣe lọ̀ìlọ̀ yóò máa gba ìtọ́jú tó péye lọ́wọ́ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ body therapy gbogbo oúnjẹ fẹ́ gbégbà wo bọ̀ ìwọ kàn sí The exclusive spa and beauty home tó wà ní kìlómítà 2 Ọbáfẹ́mi Awólọ́wọ̀ road Olówú bus stop ní ìdojúkọ GB Ọ̀tà ọ̀nà Ìkòròdú ní ìpínlẹ̀ Èkó tàbí kẹ́ ẹ pè wọ́n lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 07035230717 tàbí 08022982773 kára ṣàṣà wá jẹ́ adùn ìrírí tí ò láfiwé ní The exclusive. nípasẹ̀ ìṣẹ̀ṣe òsín tó ń bọ̀ lókè tí ilé ò gbà nínú tí a ti kọ́ lọ́wọ́ bàbá wa òsí ẹni tó wà nínú ìdè tí Ọlọ́run ò bá ṣetán àti pa tí ò lè rí tú sílẹ̀ mọ́ kò sí. gbogbo ẹ̀yin èèyàn jákèjádò mi tẹ́ bá ti ń wò wá Akọ́láwọlé Aláwọ̀dé ló kọ mi kò pa òǹkúrò èlùbọ́ tí mo ń ṣe ní odó gbọ̀ngàn ẹ máa wò wọ́n ẹ máa wo bí tá a wà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó bá jẹ́ ọmọ Yorùbá wọ́n ti mọ bí tá a wà ibi tá a sì wà yìí ó dá mi lójú pé ọ̀pọ̀lọpọ̀ tó bá jẹ́ ọmọ bíbí ìlú Modakeke yóò ti mọ yí àwọn náà tẹ́ ẹ bá wà wò dáadáa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nílò yín torí mo mọ̀ pé agbára ń bẹ nílùú Modakeke ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nílò yín torí pé mo mọ̀ pé agbára ń bẹ nílùú abínibí wa ọ̀nà wo ló lè gbé gbà torí ọ̀pọ̀lọpọ̀ àwọn kan ń pè mí fáwọn ń bọ̀ nílùú Modakeke yálà ní Nàìjíríà àti lókè òkun ọ̀nà wo la lè gbé gbà débi wípé ẹ lè fi ràn wọ́n lọ́wọ́. Ọlọ́run dá ẹ̀mí gbogbo wa sí kò sí ẹni tó fẹ́ wá láti òkè òkun tó ń bá wọ inú ìlú Modakeke kò síbi kíbi tó ti béèrè tó ń pèlè wéńjẹ á sì pa ìṣègùn ọba ajé tó là ọjà ọ̀dọ̀ mi ó jẹ́ Ìbàdàn náà ti ń bọ̀ oríta bòsà ni mo tẹ̀dó sí ní ìlú Modakeke bẹ́ẹ̀ ni. a jẹ́ wípé nǹkan tẹ́ ń sọ ni wípé ọ̀rọ̀ wọn ti dayọ̀ tàbádé. pẹ̀lú ìyọ̀ǹda wọn tó láyé. ẹ wá farabalẹ̀ ẹ máa gbọ́ mo ti gbé ọ̀pọ̀lọpọ̀ àwọn babaláwo wá sórí ètò mi kódà mo gbé àwọn babaláwo nípínlẹ̀ Ondo mo gbé nípínlẹ̀ Èkìtì mo gbé nípínlẹ̀ Ọ̀ṣun mo gbé wọn káàkiri gbogbo ilẹ̀ Yorùbá ìwọ̀nba pérénte inú wọn ló ní nǹkan àṣẹ̀ṣe lọ́wọ́ tí ò sí mọ́fẹ́gẹ́ ṣé ẹ̀ sí lára àwọn èèyàn tí wọ́n mọ́fẹ́gẹ́ torí ìlú abínibí mi ni mo wà ṣé ẹ sì mọ̀ wípé abẹ́rẹ́ tó bá lókun di ìsọnù ṣé ẹ wà lára àwọn èèyàn tí wọ́n mọ́fẹ́gẹ́ lóòótọ́ mo ti ṣèwádìí yín wọ́n lẹ́yìn náà ń pèlè ewé ń jẹ́ èmi náà sì ti rí pé ewé ń jẹ́ ni yín tòótọ́ ṣé ẹ sí lára àwọn èèyàn tí wọ́n mọ́fẹ́gẹ́. olóòtú Ọlọ́run ní bá dáadáa wa jẹ́ nínú ewé àtegbò gbogbo tó lédùmarè ṣe fún ọlọ́mọdé ó bàjẹ́ inú ìlú tí mo wà yìí ọgbọọgbọ́n mo ti ń lé mẹ́ta tó dá ń bẹ̀ yàpọ̀ ọ̀sìn yóò ọ̀pọ̀lọpọ̀ nǹkan mi ní ilé tí mo kọ́ fúnra mi tí gbogbo àgbáyé mọ̀ tí mo gbogbo Modakeke mà mo máa sọ fún kọ́sọ̀rọ̀ tó bá ń bọ̀ pé tí ò bá fẹ́ sùn ọ̀ǹtà inú ilé mi ni ó sùn inú ilé tí mo kọ́ fúnra mi. àwọn èèyàn pọ̀ nílé ń fẹ́ wá dira bàbá ẹ má jà wulẹ̀ parọ́ ṣé ẹ lè dira fáwọn èèyàn nǹkan tí mò ń sọ rèé o kì í kàn ṣe pé kàn dira fún wọn débi pé ẹlòmíì wọn kàn tà ní rọ́bà yọ̀dẹ̀ kú o ẹ dira ní sàn-án fáwọn èèyàn só ṣeé ṣe. kò sí ní tí Elédùmarè ò lè ṣe bí mo ṣe ń sọ̀rọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó bá rí ojú mi yóò ti mọ irú ẹ̀dá tí mo jẹ́ torí pé òdú ni mí mi ò kì í ṣe ẹ̀nà fún olóko ẹni tó bá rí ojú mi tó ti bá mi pàdé níbi gbogbo yóò mọ̀ pé ẹni tí wọ́n ń sọ̀rọ̀ yìí kì í ṣe ẹni tó yẹ̀ sọ pé àbí bóyá àbí ṣùgbọ́n
iṣẹ́ tí mo mọ̀ ń pẹ́ dáadáa tí mo mọ̀ ń pẹ́ dáadáa. ẹgbẹ́ tí ẹ̀jà sọ̀rọ̀ jù ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó bá ti ń gbọ́ pé Modakeke wọ́n ti mọ̀rú èèyàn tẹ́ jẹ́ ṣé ẹ wá sẹ́ńtì Fúlàní ọ̀pàdé lójú ọ̀nà tí ó jí gbé. Àbàǹkà jẹ́ èmi ọkùnrin mẹ́rìndínlógún èmi ọkùnrin takuntakun ògbójúlógún kan àjà ń pọ̀ ẹrú ogun yìí bà mí èrò ìjà bà mí òru ló rọ̀ mí lọ́rùn jù ibi tó bá ní má dé mo ń fagídí débẹ̀ torí mo mọ̀ pé màá lọ màá dé. Fúlàní mọ̀ ìyàwó èrè. Ta ni ń jẹ́ bẹ́ẹ̀ àlàkù apáwájú akúnyányán. ẹjọ́ kí máa ṣe fíìmù lámọ̀. ẹjọ́ èmi jagunjagun ẹjọ́ ẹ má jà fi sẹ́yìn mú mi ṣeré. èmi ò mọ̀ ṣe fíìmù. ẹ dákun sẹ́yìn mú mi ṣeré ni. ẹ farabalẹ̀ o. olóòtú. Fúlàní ọmọ ìyẹn bọ̀. olóòtú sẹ́yìn bá fi kíní kankan sẹ́yìn fi kankan kan nílùú Modakeke ìlénì àti ilé àdókò èmi nìkan ló tó OPC. àbájọ èmi ni adarí jagunjagun OPC ìlú Modakeke àti ilé àti agbègbè rẹ̀ ẹ wo bánà tẹ́ ń wò yìí ẹ wo station tí ń bẹ lẹ́yìn yẹn station OPC ìlú Modakeke nìyẹn èmi ni coordinator OPC ìlú Modakeke lábẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá tí létoko ẹ̀rù ogun ìbà mí ẹ̀rù ìjà bà mí ibi bá ní má dé mo mọ́ débẹ̀. a jẹ́ pé bẹ́ẹ̀ ṣe wà ń sìn torí ọ̀fẹ́ bá wà tíjọba bá ránṣẹ́ pé yẹn lọ. pẹ̀lú ìyọ̀ǹde Ọlọ́run yìí bẹ̀rù. no ẹ farabalẹ̀ o ìjọba ránṣẹ́ pé yín pé ẹjá jókòó round table ẹ jẹ́ ká sọ̀rọ̀ bí ogun ò ṣe ní jà wá nílẹ̀ Yorùbá ẹ lè darapọ̀ mọ́ wọn. gbogbo ẹrú nǹkan yìí kì í bà mí. ẹ sì ní sá lọ. Ọlọ́run ò ní jẹ́ ń rí Olódùmarè ò ní jẹ́ ń ráburú. ẹ ní torí gbogbo. èmi ewé ń jẹ́ ọmọ alájẹ eégún jọ bẹ́ẹ̀ láàbí òkè kí ló ń ṣe ń bẹ̀. ọ̀dà gbogbo nǹkan yìí àti Ọlọ́run ti kọ́ wa màá ṣe lórí ẹ̀. ọ̀dà ìkànnì yorubadunonline tv rèé ó fẹ́ lè ṣe fàárà láti fi ojú ẹni tán pèlè wé ń jẹ́ hàn nílùú Modakeke ẹ kàn mọ́ dédé wò bẹ́ẹ̀ o kékeré labẹ́ kéré kìí ṣe mímì fàdíyẹ ẹ má sì sọ pé ó wu ọ̀tẹ́rù tí ó fi tanná lásán ló mú lọ́wọ́ Akọ́láwọlé Aláwọdé ló kọ mi o nípa nkúrú èlùbọ́ tí ń ṣe ní odó gbọ̀nràn. ẹni tó bá ṣe ìṣẹ̀ṣe tinútinú tọkàntọkàn kò kì í sí omi ayé kan tó lè gbé lọ ẹjẹ́ àfinútinú tọkàntọkàn ṣe ìṣẹ̀ṣe ẹ dákun ẹ̀bẹ̀ ni mo bẹ̀ ọ̀rọ̀ bá débi ìṣẹ̀ṣe ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká gbìyànjú gbàgbára tá a ní lórí ìṣẹ̀ṣe. ọlá ló bí ilẹ̀ ló bí àtẹ̀pẹ́ ló bí olókun sàn ní ajé olókun sàn ní ajé ló bí ẹja gbọrọgbọrọ tí ń bẹ nínú omi ẹ káàbọ̀ sílẹ̀ Yorùbá ẹ káàbọ̀ sílùú àṣà ẹ káàbọ̀ sílùú Áfíríkà ìjẹ́sẹ̀ mọ̀ wípé ká sọ̀rọ̀ ká bá bẹ́ẹ̀ nìyí ọmọ Yorùbá ká sì sọ̀rọ̀ ká bá bẹ́ẹ̀ nìyí ọmọ èèyàn torí àtọ̀tún àtòsì lẹ́yẹlé fi kórè wọ̀lú kí ni wọ́n ń pè ní ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá báwo ni ìṣẹ̀ṣe wo ṣe ní parun báwo ni ìṣẹ̀ṣe wo ṣe ní di àfẹ́yìn tí egun fi sọ báwo la ṣe fẹ́ ṣe é débi wípé àwọn àrọmọdọ́mọ wa wọn nígbàgbé ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá torí àwọn lálàṣà ìṣẹ̀ṣe ló làṣà ìṣẹ̀ṣe ló lètò ìṣẹ̀ṣe ló ní pé à ń bọ Ifá Ògún Ọbàtálá Ọbàtásà takuntakun lóde Ìrèjé torí ẹ̀ ló jẹ́ kí n sọ wípé ọ̀nà wo la fẹ́ gbé gbà ọ̀sẹ́dẹ́dẹ́ ọba mákín kùtùkùtù ọba Ìgbò ojúmọ́ kan ò ní mọ́ kí balùwẹ̀ mọ́ gbọ́ rẹ gbogbo ẹ̀yin tẹ́ wà lórílẹ̀‐èdè Amẹ́ríkà àti gbogbo ẹ̀yin tẹ́ wà ní United Kingdom ẹ̀yin tẹ́ wà lórílẹ̀‐èdè Nàìjíríà àti gbogbo kíbi tó lúkàlùkù bá wà tó bá sá ti jẹ́ ìkan nínú ìkànnì tó bá ti jẹ́ ìkan nínú ọmọ bíbí ilẹ̀ Áfíríkà ilẹ̀ Yorùbá ó yẹ kó mọ̀ nǹkan tí wọ́n ń pè ní ìṣẹ̀ṣe o ìlú ìṣẹ̀ṣe láwa yìí ilẹ̀ Yorùbá láwa yìí tó jẹ́ ìlú ìṣẹ̀ṣe amọ̀dò fún wa yóò mọ korò máwọn ọ̀tá wa láṣẹ Èdùmàrè torí ọlá ló bí ilẹ̀ ló bí àtẹ̀pẹ́ ló bí olókun sàn ní ajé olókun sàn ní ajé ló bí ẹja gbọrọgbọrọ tí ń bẹ nínú omi yóò mọ dùn fún wa o yóò sì mọ korò fáwọn ọ̀tá wa ẹ jẹ́ ká pawọ́pọ̀ ká gbé ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá ká gbé lárugẹ ẹ jẹ́ ká pawọ́pọ̀ ká gbé ọ̀rọ̀ Yorùbá ká gbé lárugẹ ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá ò gbọdọ̀ parun ọ̀rọ̀ wa nílẹ̀ Yorùbá ò gbọdọ̀ tẹ̀tì gbogbo ẹ̀yin tẹ́ wà lórílẹ̀‐èdè àgbáláyé ẹ̀sìn wo náà pè ní ẹ̀sìn kẹta ó ní ẹ̀sìn ìbílẹ̀ lẹ̀sìn kẹta ẹ̀sìn ìbílẹ̀ iṣẹ́ ẹ̀sìn kẹta o ẹ̀sìn àkọ́kọ́ lẹ̀sìn ìbílẹ̀ torí ẹ̀sìn yìí ló lànà fún gbogbo ẹ̀sìn yòókù ọlá o ló bílẹ̀ o ilẹ̀ ló bí àtẹ̀pẹ́ ló bí olókun sàn ní ajé olókun sàn ní ajé ló bí ẹja gbọrọgbọrọ tí ń bẹ nínú omi yóò mọ dùn fún wa káàkiri ibi tó lúkálùkù bá wà kò ní korò mọ́ wa o Akọ́láwọlé Aláwọdé ló kọ mi lórí ìkànnì yorubadunonline tv yìí náà ni ẹ jẹ́ kájọ máa wò ó amọ̀dùn mọ́ wa o. ìgbà mẹ́ta nìgbà ìdáláyé o kálẹ́sàn méjì òwúrọ̀ lọ bàbá rere ẹ bá gbọ́ o gbogbo ọmọ Yorùbá líle lóko òbí kíbi tó bá wù kó lúkálùkù tẹ̀dó sí yálà lórílẹ̀‐èdè Nàìjíríà tàbí ní diaspora
mo kí gbogbo yín o lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà mo kí gbogbo yín ṣùgbọ́n ẹ gbọ́ kí ló ń pè lóògùn oògùn lọ́lọ́jọ́ kan pọ́njú Ọlọ́run Elédùmarè lọ́lọ́jọ́ gbogbo orí la bá mọ́ bọ tá a bá fò oògùn lẹ̀ torí nígbà tí orí ń gbéni lọ́wọ́ níbo lo oògùn wà ètùtù ká ṣètùtù kárúbọ àwọn ìyá mi ọ̀pàkí àlàké arógbá aṣọ mọ́ balẹ̀ kò sí nǹkan tó burú ń bẹ̀ o tó bá ti ń rí jẹ tó bá ti ń rí mu má gbàgbé láti mọ rúbọ tó bá ti ń rí jẹ tó bá ti ń rí ṣe tó bá ti ń rí mu má gbàgbé láti mọ rúbọ àwọn ìyá torí ìgbà míì a máa wà tílẹ̀ ọmọ pobìrì kòlò ìgbà míì a máa wà wọ́n tó wà lórílẹ̀‐èdè Amẹ́ríkà tó wà ní United Kingdom wọ́n tó wà ní Germany tó wà ní Tottenham ibikíbi tó bá wù kó wà jákèjádò gbogbo àgbáláyé ìgbà míì a máa wà tó jẹ́ pé ilẹ̀ a máa pobìrì kòlò mẹ́dàá eléyìí ó jẹ́ ìpèníjà wípé ẹ̀yin ìyá mo sì rúbọ yín o kí náà fi rúbọ àwọn ìyá ó póríṣiríṣi ìgbà míì a wà o lè sọ pé mo fẹ́ rúbọ ìyá mo fẹ́ rúbọ ẹlẹ́yẹ o lè mú òkété èlò náà ń ta òkété sókété kọjá 7,000 naira ni wà á mú òkété a máa lo òkété gbígbẹ ìgbà míì a máa wà wà á lọ ọ̀dọ̀ ẹlẹ́kùnlẹ́jà wà á lọ ra òkété lọ́dọ̀ wọn ìgbà míì a máa wà o lè wò pé jẹ́ kí n rúbọ ìyá jẹ́ kí n pa ẹran láti fi rúbọ èṣù jẹ́ kí n pa ajá láti fi rúbọ Ògún aládàá méjì òfin kan Ṣàngó òfin kan yẹnà gàràgàrà ìgbà míì a máa wà o lè wò wípé jẹ́ ń ṣètùtù yìí ẹbọ ríru a máa gbé ni nígbà míì oògùn kì í gbé èèyàn torí oògùn a máa disappoint ẹ̀dá lóòótọ́ ọ̀rọ̀ Jésù lóòótọ́ ọ̀rọ̀ ànábì ṣùgbọ́n ẹ má jẹ́ ká gbàgbé ìṣẹ̀ṣe ilẹ̀ baba wa ẹ má jẹ́ ká gbàgbé ìṣẹ̀ṣe baba wa ìṣẹ̀ṣe torí ìṣẹ̀ṣe inú ìṣẹ̀ṣe la bí gbogbo wa sí ìwọ́n tó bá wà wò wípé ìwọ́n tó sọ ní oògùn tó kẹ́ tó wá wò wípé ó dayé ọ̀làjú ó wá lọ sọ rẹ̀ ní Jésù tó kẹ́ ìwọ́n lọ́mọ o ṣùgbọ́n má jẹ́ ká gbàgbé ìṣẹ̀ṣe ilẹ̀ baba wa torí tẹ́ bá wò láyé àtijọ́ àwọn babalá baba wa máa pẹ́ lórí òkè ìpẹ̀ kí wọ́n tó dágbére fáyé èyí náà ẹ wo àwọ̀ èwe àsìkò yìí ẹ máa gbọ́ gọ́ńsọ̀sùn 48 gọ́ńsọ̀sùn 47 gọ́ńsọ̀sùn 50 kìíní kan torí pé kò sí àdéhùn tó dánmọ́rán láàrin àwa àti alálẹ̀ ilẹ̀ Yorùbá bí jẹ́sẹ̀ mọ̀ pé alálẹ̀ wà alálẹ̀ lèyàn máa ń bá sọ̀rọ̀ tó bá ti bá alálẹ̀ sọ̀rọ̀ ebu tètè rà kájègbodò tuntun gbogbo ẹranko tí ń bẹ nínú igbó làwọn náà mọ̀ bá ṣe máa ń rúbọ tiwọn òkété a máa rúbọ tiẹ̀ àgùntàn a máa rúbọ tiẹ̀ ajá a máa rúbọ tiẹ̀ àgbọ̀nrín a máa rúbọ tiẹ̀ kí ló wá ṣàwa èèyàn igi tí ń bẹ nínú igbó a máa rúbọ tiwọn kí wá ló ṣàwa èèyàn tá a wà nílé rúbọ tiwa ló jẹ́ kí n sọ wípé ọlá ló bí ilẹ̀ ló bí àtẹ̀pẹ́ tẹ́ rí yẹn ló bí olókun sàn ní ajé olókun sàn ní ajé ló bí ẹja gbọrọgbọrọ tí ń bẹ nínú omi ẹ wò ó ẹ má jẹ́ àgbàgbé ọ̀rọ̀ tí mo sọ o torí ẹbọ a máa gbé ní oògùn a máa ṣe kí ni a máa disappoint èèyàn ẹ má jẹ́ àgbàgbé o yóò máa dùn fún mi yóò máa korò fáwọn ọ̀tá mi torí yóò máa dùn mọ́ mi yóò máa korò máwọn ọ̀tá mi torí ọwọ́ ọlọ́wọ́ ẹsẹ̀ ẹlẹ́sẹ̀ ní gbọmọ tuntun ó dàgbà kò sí bọ́mọ ṣe lè máa ké tó á padà gbé padà fún yẹ ẹ̀ ni àrólọ àróbọ̀ lóbìnrin ró sọ díẹ̀ yóò máa dùn fún mi yóò máa korò fáwọn ọ̀tá mi láṣẹ Èdùmàrè Akọ́láwọlé Aláòdé lórúkọ mi o ẹ má gbàgbé ìkànnì tí mò ń sọ ìkànnì Yorùbádùn online TV níbikíbi tó lúkálùkù bá wà ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá ẹ má jẹ́ kó parẹ́ lọ́kàn wa torí inú ìṣẹ̀ṣe la bí gbogbo wa sí. mi rèé o ọ̀pọ̀ ẹlẹgbà tèmi yẹ̀ wò àgbáyé ni kó gbà mí o Ifá mọ́ gbà mí lágbà pa o ẹ máa gbọ́ nígbà tí Ọ̀rúnmìlà ń bọ̀ látòde ìkọ́lé ọ̀run ó ń bọ̀ wá sóde ìkọ́lé ayé àwọn kan máa rẹ́rìn-ín wọn á ní kí náà ń pè lọ́rùnmìlà àwọn kan máa sọ pé dọkumẹ́ntìrì lásán nìtàn Ọ̀rúnmìlà ẹ máa gbọ́ o àwọn kan máa sọ pé dọkumẹ́ntìrì ìtàn lásán lọ̀rọ̀ Ọfá nígbà tí ògbè tó bá di méjì ló di èjì ògbè ọba nílé Ifá ọ̀sẹ̀ ìtúrá olúgbòhùn awo òun ló ṣílẹ̀kùn fún Ọ̀rúnmìlà ẹ máa gbọ́ o ẹni tí èjì ògbè bá yọjú sí tó bá yọ sí kọ́mọ̀ tí ìmọ̀ dunnú o torí èjì ogbè àmọ́ disappoint èèyàn ń gbà mí a mọ̀ pé èjì ogbè ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní àkílọ̀ yọ sí àlejò ogbè èjì ogbè wà á lówó lọ́wọ́ wà á bímọ lémọ wà á kọ́lé mọ́lé wà á yayọ̀ máyọ̀ mọ́ tí ìmọ̀ dunnú
ṣe ló dàbí wípé ẹnìkan rìnà sí ọ tàbí pọ́ ọlálà wípé olówó lójú àlá bẹ́ẹ̀ lọ̀rọ̀ ìjì ogbè ṣe rí. Kí wá ní nǹkan tó ṣe tí ọ̀rọ̀ ìjì ogbè tí ó fi sẹ́mọ́ ọ lára? Òun ni wípé wàá múra síṣẹ́ ọwọ́ rẹ ni o, wàá sì gbìyànjú láti máa gbẹ́bọ àwọn ẹ̀yà lóòrèkóòrè, torí nígbà tẹ́ẹ̀dọ́ ọ̀bá tí ìlówó lọ́wọ́ ìwọ̀nba lẹ̀dá máa ń sáré mọ́. Nígbà tí ọba wá lówó tán gbìyànjú láti sáré dáadáa. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ẹlòmíì wà lórílẹ̀-èdè Amẹ́ríkà, ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì wà lórílẹ̀-èdè Spain, ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì wà lórílẹ̀-èdè Germany, ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì wà lórílẹ̀-èdè United Kingdom. Pàápàá jùlọ ẹ̀yin tẹ́ ń pè mí láti orílẹ̀-èdè Amẹ́ríkà, ẹ̀yin tẹ́ ń pè mí láti United Kingdom, ẹ̀yin tẹ́ ń pè mí láti Russia, ẹ̀yin tẹ́ ń pè mí láti Holland, láti Amsterdam ní lẹ́gbẹ̀ẹ́ Holland, gbogbo ẹ̀yin tẹ́ ń pè mí, gbogbo yín mò ń gbọ́ pé yín. Ẹ rí wípé tá a bá ní ká kó àwọn ọmọ Yorùbá jọ tán wà nílùú òyìnbó, ó fẹ́ẹ̀ mọ́ lójú tí ò ní ṣòro tó pọ̀ nínú wọn. Tá a bá ní ká dá wọn sí ìdá 100, ọ̀pọ̀lọpọ̀ ọkàn mọ́ gbọ́ pé ẹbí rẹ̀ wà nílùú òyìnbó, ẹbí rẹ̀ wà l'Amẹ́ríkà ni. Ẹ bá wa fi nǹkan rẹ́sẹ́ sílé. Wọn à ní lè fi nǹkan rẹ́sẹ́ sílé torí wípé ọ̀pọ̀lọpọ̀ wọn ń kojú ìṣòro tó pọ̀ lórílẹ̀-èdè ibi tán wà. Ẹ wá gbọ́ mi dáadáa, kí ló sì fà á? Tá a bá ní ká sáré pé à ń lọ Amẹ́ríkà, mo fẹ́ sáré, mo ráwọn nǹkan tó yẹ pé wàá máa gbàdúrà ní gbogbo ìgbà. Ọlọ́run ṣàánú tèmi náà, wàá mú passport, wàá mú lọ sí chọ́ọ̀chì. Ẹlòmíì ò mú passport rẹ̀, á mú wá sílé Ifá. Ẹlòmíì ò mú passport tiẹ̀, á mú lọ sí mọ́sálásí pé Ọlọ́run ṣàánú mi náà fẹ́ lórílẹ̀-èdè Amẹ́ríkà. Amẹ́ríkà ló ń rí, o béèrè pé sórí òsìn ọ̀la Amẹ́ríkà. Kórìsì ìyẹn lọ́gẹ́gẹ́ ní gbogbo ìdáhùn kan tí mò ń sọ yìí. Ìjẹ́ ńgbà tó wá dórílẹ̀-èdè Amẹ́ríkà tán, ìjẹ́ tó wá dìgbà tó wá dé United Kingdom tán, ìjẹ́ sọ̀rọ̀ wá gbàgbé pé ilé kan ló ti wá. Ilé tó sì ti wá òun rántí wípé wọ́n ti fojú sìn ọ lọ nígbà tó ń lọ. Ọ̀pọ̀lọpọ̀ ó wá dé Amẹ́ríkà tán yóò àmọ́ wò pé òun ti débi ìgbádùn, òun ti ń ṣe kinní kan. Ìdí rèé tí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì fi ń sanná ní lórílẹ̀-èdè Amẹ́ríkà, tó fi ń sanná ní lórílẹ̀-èdè United Kingdom, tó fi ń sanná ní lórílẹ̀-èdè Russia, tó fi ń sanná ní Germany, ní Amsterdam, ní Holland ni, tó fi ń sanná ní Paris. Ẹnìkan ti ẹ̀ pè mí láti Spain, tó fi ń sanná ní níbi tó wà torí wípé o tẹ̀lé ètò àti àdéhùn tó ń pè ní protocol. Ìjẹ́sẹ̀ mọ̀ pé gbogbo ẹ̀dá ló ní protocol tiẹ̀. Ayé tá a wà yìí, ayé protocol ni. Gbogbo ẹ̀dá ló sì ní èèwọ̀ tiẹ̀. Ìjẹ́sẹ̀ ò ti máa jẹ èèwọ̀. A mọ̀ yọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lẹ́nu. Nǹkan òkúrò èlùbọ́ ti ń ṣe ní odó gbàngbàngbàn. Inú orí epo ajó tìkara, ìdímọ́bìnrin ṣàfojúdi, a rí pẹ́ńpẹ́lẹ́ kó ògùn sí. Ìjẹ́sẹ̀ ò ti máa jẹ èèwọ̀. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ogun ilé, ó tí ì yanjú ogun ilé tán, ó gbéra ọ̀nà sórílẹ̀-èdè Amẹ́ríkà. Ogun ilé rẹ̀ wá sìn ọ lọ. Ìjẹ́sẹ̀ mọ̀ pé àsìkò ìgbà míì wà tó jẹ́ wípé ogun ilé yín yóò sìn ọ́ débi tó ti rí ojú rere, yóò sìn ọ́ lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ogun ilé ẹlòmíì yóò sìn, yóò fi ilẹ̀, yóò fi lára balẹ̀ dáadáa. Yóò wá jẹ́ kó lo bí ọdún kan, ọdún méjì lórílẹ̀-èdè Amẹ́ríkà. Wàá kúkú débẹ̀, ọ̀nà ọmọ là fún ọ, wàá máa ríṣẹ́ ṣe. Wàá débẹ̀, ọ̀nà ọmọ là fún ọ, wàá máa rí jájẹ, wàá máa rí mu. Ṣùgbọ́n nígbà tí o bá ti máa rúbọ wọn déédéé, wọ́n yíwọ́ padà, wọ́n yíyí ìbìrì sí ọ. Ìyẹn tó fi mọ̀ wípé ilé ayé tá a wà yìí, igun mẹ́rin láyé ní, igun mẹ́rin láyé ní. A kì í gbọ́ sọ́rọ̀ abẹ́rẹ́ lómi, kò sí ẹ̀dá kankan tí ó gbọ́ gbìyànjú nílẹ̀. Ẹ farabalẹ̀ kẹ́ gbọ́ mi dáadáa. Akọ́láwọlé Aláòdé ló kọ mi o. Ọmọ amúdà gẹ́gẹ́rẹ́ ilé àná rẹ̀ bẹ́rí, èmi lọ máa fi dààmú ṣoògùn ọ̀rọ̀ ọmọ apọ́nrin mọ́sìn. Ẹ gbọ́, ǹjẹ́ ṣó o béèrè lọ́wọ́ orí kó o tó lọ sórílẹ̀-èdè ibi tó wà? Nígbà tó ti wá dórílẹ̀-èdè ibi tó wà tán, ṣó o gbàgbé láti máa ṣètùtù? Torí ẹbọ ní gbé ní ògùn kì í gbé èèyàn, ètùtù ní gbé ní ògùn kì í gbé èèyàn. A máa ń ṣe ògùn ni, a máa ń rúbọ ni. Rúrú ẹbọ ní gbé ni, àìrú rẹ̀ kì í gbé èèyàn. Ìyẹn ló dífá fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ èèyàn lásìkò tá a bá struggle. Ẹ máa gbọ́ o, a máa sáré, Ọlọ́run jẹ́ kí èmi náà lè gòkè àgbà. Ó wá gòkè àgbà tán, ó gbàgbé pé láti máa rúbọ àwọn ayé. Wọ́n á máa gbọ́, ilé tó lúkálùkù wa ti jáde wá, ilé ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ilé tèmi ti jáde wá, ó ní nǹkan tá à ń bọ́ ńbẹ̀. Ilé tí wọ́n ti jáde wá, yóò ní nǹkan tí wọ́n náà ń bọ́ ńbẹ̀. Ǹjẹ́ ṣé o wá gbàgbé, o wá wò pé Jésù ti kọ́fà gbogbo ẹ̀? Àánú ẹ̀ sì ń ṣe mí, ọmọ kékeré ń dọ̀ láàmú. Ó ń wò pé I'm covered with the blood of Jesus. Lóòótọ́ covered with the blood of Jesus. Ṣùgbọ́n tá a bá ní ká wò dáadáa, wọ́n gbàgbé láti máa ṣèrúbọ o, láti máa ṣe ètùtù àwọn àgbà.
ní gbogbo ìgbà níbikíbi tó lúkàlùkù ẹ̀ níbikíbi tó bá wù kó máa lọ á mọ̀ dùn fún wọn á mọ̀ dùn fẹ́mi náà á mọ̀ korò fáwọn ọ̀tá wa láṣẹ Èdùmàrè torí ọlá ló bílẹ̀ ilẹ̀ ló bí àtẹ̀pẹ́ ló bí olókun sàn ní ajé olókun sàn ní ajé ló bí ẹja gbọ̀rọ̀gbọ̀rọ̀ tí ń bẹ nínú omi yóò mọ̀ dùn mọ́ wa o torí wọ́n ti ní ká pa àti pa o wọ́n ti ní kí n mọ̀ mo mọ̀ wọ́n bí mílíọ̀nù wọn lẹ́ran kíni mo lẹ́ran òkété kíkú kọ́ máa rí mi kété àìsàn kọ́ máa rí mi kété kíkó owó tọmọ wa máa ya lé mi kọ́ láláwọlé ẹ má gbàgbé láti máa subscribe sí ìkànnì Yorùbádùn online TV ọ̀sẹ̀dẹ̀gbọ́n ọba mákin kùtùkùtù ọba Ìgbò ojúmọ́ kò ní mọ́ kí balùwẹ̀ mọ́ gbọ́rẹ́ mo kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá pàápàá jùlọ gbogbo ẹ̀yin tẹ́ wà lórílẹ̀‐èdè àgbáláyé ibikíbi tó bá wù kó lúkálùkù wà oògùn lọ́lọ́jọ́ kan àpọ́jú orí ẹni lọ́lọ́jọ́ gbogbo ètùtù ó máa ń ṣiṣẹ́ ju oògùn lọ ètùtù ó máa ń ṣiṣẹ́ ju oògùn lọ orí ìlà àbábọ̀ tá a bá forìṣà sílẹ̀ ó nígbà torí ń gbé ni níbo lòrìṣà wà ẹ̀ ń gbọ́ mi á mọ̀ yọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lẹ́nu orí ìlà àbábọ̀ tá a bá forìṣà lẹ̀ nígbà tórìṣà ń gbé ni níbo nígbà torí ń gbé ni lọ́wọ́ níbo ni òrìṣà òkè wà ṣe rí kárúbọ ká ṣètùtù ǹjẹ́ ṣe mọ̀ pé ojúṣẹ́ ju oògùn lọ oògùn nígbà míì ẹ lè ṣe oògùn káwọn ẹ̀yà kọ́ mọ̀ jẹ́ kí oògùn ṣiṣẹ́ lára rẹ̀ ẹ lè ṣe oògùn nígbà míì káwọn ẹ̀yà mọ̀ jẹ́ kí oògùn jẹ́ ṣùgbọ́n ètùtù ló ṣe kò kárí gbogbo ẹ̀ torí ẹ̀ ló jẹ́ kí n sọ wípé àrólọ àróbọ̀ lóbìnrin rorò òdì ẹ̀ ilé ọ̀gbá ọ̀nà ọ̀gbá ní sírí àháràgbá nínú oṣù tuntun tá a wà yìí a mọ̀ dùn fún wa o yóò mọ̀ korò fáwọn ọ̀tá wa torí wọ́n ti ní ká pa àti pa wọ́n ti ní ká mọ̀ àti mọ̀ wọ́n lẹ́ran kíni alẹ́ran òkété kíkú kọ́ mọ̀ rí wa kété àìsàn kọ́ mọ̀ rí wa kété kíkó owó tó ọmọ yálé gbogbo wa láṣẹ Èdùmàrè Akọ́láwọlé Aláwọ̀dé lórúkọ mi ò páǹkúrò èlùbọ́ tí ń ṣe ní odó gbọ̀nràn ẹ̀yin náà ti rí ilé ayé fẹ̀ ayé dùn ilé ayé sì fẹ̀ ṣùgbọ́n tó o bá ti rí jẹ tó o bá ti rí mu tó o bá ti rí ná tó o bá ti rí lò tó o bá ti ń lówó lọ́wọ́ tí wọn náà bá ti ń to dúkìá jọ má gbàgbé láti máa ṣe ètùtù má gbàgbé má jẹ́ kó kúrò nínú ọkàn rẹ láti máa ṣe ètùtù kìrìsìtẹ́nì ni mí mùsùlùmí ni mí kódà ẹlẹ́sìn àbáláyé ni mí kò sígbà tó ò lè ṣe ètùtù rí i wípé ó kéré jù ẹ̀ẹ̀kan tàbí ẹ̀ẹ̀mejì lóṣù ipò ń ṣe ètùtù àmọ́jú wa ṣe o láṣẹ Èdùmàrè yóò mọ dùn mímí yóò sì mọ korò máwọn ọ̀tá mi láṣẹ Èdùmàrè torí ẹsẹ̀ kan légédé ní fi ń gboko lọ́wọ́ olóko ẹsẹ̀ kan ànàmọ́ ní fi ń gbọ̀nà lọ́wọ́ ọlọ́nà ilé ọ̀gbá ọ̀nà ọ̀gbá ni mo ṣe wí àáràgbá ẹ má jẹ́ ká gbàgbé o tá a bá ti ń lówó lọ́wọ́ tó o bá ti ń rí jẹ tó o bá ti ń rí mu tó o bá ti rí ná tó o bá ti ń rí lò má gbàgbé àti máa ṣe ètùtù ẹbọ ní ń gbé ní ètùtù ní ń gbé ní òògùn yìí gbé ní nígbà míì torí àsopọ̀ gbàmí àmọ́ wà tó jẹ́ wípé òògùn ó disappoint rẹ ṣùgbọ́n ètùtù àti pé kárúbọ kì í disappoint èèyàn àmọ́jú wa ṣe o ìkànnì Yorùbádùn online TV ẹ má ṣàlàyé má máa wò ó ẹ má gbégbà àgbégbà ni àgbégbà torí àrólọ àróbọ̀ lóbìnrin rórò òdì ẹ̀ àmọ́jú wa ṣe o kò ní kan mọ́ wa láṣẹ Èdùmàrè ẹ ṣé o láṣẹ Èdùmàrè. ká sọ̀rọ̀ ká bá bẹ́ẹ̀ ni yìí ọmọlúàbí ó ti ń yé mi bọ̀ díẹ̀díẹ̀ pé ẹni abiyì láwùjọ ni gbogbo ọmọ adúláwọ̀ tí ó mọ ìṣesí àti àṣà wa nílẹ̀ káàárọ̀ òjìrè pàtàkì ibẹ̀ ní èdè Yorùbá tó so wá pọ̀ gẹ́gẹ́ bí ọmọ ojú tó dá ìwà. tí bá jẹ̀gbẹ́ ní àṣé ìgbàyí gbádùn bẹ lára àwọn ọmọ adúláwọ̀ ọmọ Yorùbá àtàtà ní ilẹ̀ Áfíríkà. Yorùbá ni mí ṣé Yorùbá ni ìwọ náà ìfọwọ́sowọ́pọ̀ àwọn ọmọ Yorùbá ló lè mú ìgbàyí gbádùn bá wa láìlẹ́jà bákan nínú ní ilẹ̀ kóòtù jíire. Àṣà wa, ìṣe wa, ẹ̀sìn wa, ìṣesí wa ló fi irú ẹ̀yà tá a jẹ́ hàn níbikíbi tá a bá wà lórílẹ̀ alààyè. Ṣé o ti wá rí i pé Yorùbá dùn láṣà? Ó dùn lédè. Yorùbá dùn online TV. Ìkànnì tó dára ni. Ẹ máa wò ó kẹ́ máa subscribe sí ní gbogbo ìgbà.